ó lẹ́tìkẹ́ bó ṣe ń lọ ti fohùn ránṣẹ́ sí ìyá Kaola lórí ọ̀rọ̀ tó sọ nípa Yinka Tnt bó ṣe pé Yinka Tnt ní áńgẹ́lì tó ní òun ò rí gẹ́gẹ́ bí obìnrin àmọ́ òun rí bí áńgẹ́lì ó lágbára bó ṣe ń lọ ó kí Yinka Tnt ní àwọn oríkì kan tó kì gidi gan ó ṣe ìsọmọ lórúkọ yẹn àfi bí ìgbà wípé wọ́n ṣe bí ìyá Kaola lónìí ní ìṣọmọ lórúkọ yẹn ó lè kókó lẹ́tìkẹ́ àwọn orúkọ bíi onínàbì oníjìbìtì ọ̀bàyéjẹ́ nǹkan kan ni wọ́n sọ ìyá Kaola nínú fọ́nrán ẹ̀yin èèyàn mi ó lágbára. ó dáa Kaola jẹ́ kèmi náà wá sọ̀rọ̀ ọ̀fẹ́ sí ẹ tó bá ń wá onídọ̀tí onínàbì oníṣekúṣe ọkànkan òkun kọ́ bọ́ọ̀dù kọ́ wá mú ẹ Kaola. ó lágbára mo tún kéyìn èèyàn mi káàbọ̀ sórí ìkànnì Digi tẹlifíṣàn ṣàlàáfíà ni mo tún bá yín ní dédé àsìkò yìí bó lójú ọjọ́ lọ́dọ̀ tìyín gbogbo oríkì tí bó ṣe ń lọ tó kí ìyá Kaola nínú fọ́nrán yìí ó ló dá lórí gbàgbós tó ń lọ láàrin Akeugbagold àti ìyá Kaola eléyìí tí Yinka Tnt tó sì dá sí tẹ̀yìn èèyàn mi tẹ́ ẹ̀ bá sì gbàgbé tẹ́ ẹ bá ṣèrántí dáadáa wípé nígbà tí Yinka Tnt tó dá sí ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó sọ ló dàbí èébú gbígbà wípé ó bú Akeugbagold àti ìyá Kaola ní pẹ̀lú bó ṣe pé àwọn méjèèjì ní aláìlójútì àgbàlagbà fún àǹfààní àwọn tí ò bá ti rí fọ́nrán yẹn tẹ́lẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ gbé wọlé káàdìjọ wò ní ráńpẹ́ kí n tó tẹ̀síwájú. Alhaja Akeugbagold àti Alhaja Kaola ẹ̀yin aláìníṣíjú méjèèjì ẹ̀yin tó yẹ kó jẹ́ wípé kẹ́ jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn èèyàn ẹ̀yin tó yẹ kí àwọn èèyàn méjì máa jà kẹ́ mo bẹ ṣe máa bò mọ́lẹ̀ tẹ́ máa bá alára sọ tẹ́ máa bá jèrò sọ tẹ́jọ́ máa parí ẹ wá bẹ̀rẹ̀ sí ní fọ dirty line yín ẹ̀ ń fọ níta ẹ̀yin méjèèjì ẹ̀ ní tìjú ojú gbà mí ti fún yín. ó lágbára after ìgbà yìí ò ní ìyá Kaola làwọn náà bọ́ta ni wọ́n bá ṣe fọ́nrán síta ò níbi tí wọ́n ti bẹ Akeugbagold tí wọ́n ti apologize ibẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ dáadáa nípa Yinka Tnt wípé àwọn ò rí Yinka Tnt gẹ́gẹ́ bí obìnrin ṣùgbọ́n àwọn rí gẹ́gẹ́ bí kíni àwọn rí bí áńgẹ́lì ó lágbára láti Yinka Tnt tó ṣe wípé gbogbo alamọ̀ pé ọ̀rọ̀ tí wọn ò kí kọjá wọ́n gbé nǹkan sí nǹkan wọ́n gbókó sóbò wọ́n ṣe kíní kankan máa sọ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó náà sọ pé àwọn rí gẹ́gẹ́ bí áńgẹ́lì ọmọ Nàìjíríà it is well with our soul ẹ̀yin èèyàn mi bí mo ṣe ń sọ lọ ó ní bó ṣe ń lọ ni wọ́n bá tutọ́ sókè náà fojú ìgbà náà bá fohùn ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí ìyá Kaola lórí wípé ó lóun rí Yinka Tnt gẹ́gẹ́ bí áńgẹ́lì wọn ni àwọn ò rí ìyá Kaola ò bá wí o àwọn ò rí bá wí nítorí sagonbugo ìrúrirú làwọn méjèèjì ọ̀rọ̀ yìí lágbára àwọn orúkọ tó lágbára bíi onínàbì ọ̀bàyéjẹ́ onídọ̀tí tí wọ́n pè ìyá Kaola nínú fọ́nrán yìí tí wọ́n sọ ìyá Kaola nínú fọ́nrán yìí ó lè kókó ó lẹ́tìkẹ́ àfikẹ́yìn èèyàn mi kẹ́ ṣe kíni kẹ́ẹ̀fẹ́ tí ara yín gbọ́ ẹ má wàá jẹ́ ìròjọ́ jìnnà ẹ jẹ́ ìgbé fọ́nrán ọ̀hún wọlé kí a gbọ́ gbogbo orúkọ tuntun àwọn oríkì tuntun tí bó ṣe ń lọ tún kí ìyá Kaola nínú fọ́nrán yìí kẹ́ẹ̀sì máa bá mi fèrò yín náà lórí ẹ̀ sí kọ́mẹ̀ntì ohun rèé ẹ jẹ́ àjọwò. Happy New Week ẹ̀yin olólùfẹ́ wa ara mi ò rí mo lórí ológbò látẹ̀ Kaola ní òun rí Yinka Tnt bí áńgẹ́lì òun ò rí bí èèyàn wàláì orí Kaola ti burú báwo ló ṣe wá rí àwọn àfáà ńláńlá tó ń pè yín sákìyèsí pé ká jẹ́ kó gun omi nínú Islam báwo ló ṣe ráwọn yẹn sí ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu kèfèrí Alhaja sọ̀rọ̀ sókè. ẹ sì ní ṣọ̀fọ̀ ọmọ àmì Ọlọ́run wọn kàn rán yín létí àwọn nǹkan díẹ̀díẹ̀ ni kó lè kún ntí àti Yinka Tnt sọ kí ni Yinka Tnt sọ àti Yinka Tnt ó sọ̀rọ̀ sí wa gan ọ̀rọ̀ ọ̀fẹ́ ló wá sọ fún wa ó lò lójútì ọ̀rọ̀ ọ̀fẹ́ ló sọ fún wa ó níwà àti bàbá Akeugbagold ẹ̀ lójútì láì ìfẹ́ ní fi ń bú wa bí ṣe ń sọ̀rọ̀ sí wa tó ìfẹ́ ló fi ń sọ̀rọ̀ orí sí wa òpè Kaola ẹ̀yin wo làákàyè ẹ wo làákàyè ẹ wo làákàyè orí ẹ ti burú làákàyè nìyẹn ó lò lójútì ẹ tún wo ìgbà tó tún sọ̀rọ̀ kan kí ló wí tí ọ̀kan lọ́mọ tún complicate issue pé kí lọ́kàn ẹ tún wo èsì tó fún ọ̀kan èsì wo ló fọkàn lọ́mọ ó lóun understand ẹ púpọ̀ ó lóun lè stop òun láti mọ ìyanjú àwọ̀ tí ń bẹ láàrin Alhaja Kaola àti Alhaja Akeugbagold ebó mọ̀ sóun dárúkọ ẹni ẹ wo ọ̀rọ̀ lẹ́nu obìnrin àlọ́ dẹ̀ ni ẹ Kaola èmi tí ẹ rí obìnrin yẹn bí obìnrin báwo ló ṣe máa ń bí èèyàn ní máa rí bí màláíkà ni o orí ẹ ti dàrú Kaola orí ò pé rárá Yinka ní ò lójútì ó níwà àti bàbá Akeugbagold ẹ̀ lójútì olọ́rọ̀ ìfẹ́ ló ń sọ ó dáa Kaola jẹ́ kèmi náà wá sọ̀rọ̀ ọ̀fẹ́ sí ẹ tó bá ń wá onídọ̀tí onínàbì
oníṣekúṣe ọkàn kan òkun kọ́bọ́ọ̀dù kan wá mú ẹ Kaola tó bá ń wá obìnrin ọ̀bàyéjẹ́ ọba ìsìláàmù jẹ́ Kaola ò sínú obìnrin gidi tó lè máa fi tọrọ aya torí pé pátánì ìwọ àti Yinka Tnt kò sí yàtọ̀ kankan bẹ̀. Yinka Tnt jẹ́ ọ̀gá ẹ̀ nínú ìsọkúsọ ó jẹ́ ọ̀gá ẹ̀ nínú ká bayé obìnrin jẹ́. Yinka Tnt jẹ́ ọ̀gá ìwọ Kaola nínú ká corrupt obìnrin ló ṣe sọ pé ìwọ ò kí ń wo bí èèyàn ó máa ń wo bí màláìkà ni òrí pórí ẹ̀ burú eléri ibu ni ẹ́. tí ó bá sí àfa Saheed Shittu tó ká ẹ lọ́wọ́ kò Kaola ó fẹ́ fi àtàǹpàkò báyé àwọn obìnrin jẹ́ nínú Islam tó o ní kó máa wo ẹsẹ̀ ọkùnrin kó tó fẹ́ bí àtàǹpàkò ẹ bá ṣe tóbi tó ní kíní abẹ́ ẹ̀ ṣe máa tóbi ṣáwọn òkèwú ni mo kéwù mo mọ̀ àmọ́ ẹ̀sìn ò fàyè gba obìnrin nínú Islam kó máa ṣe wáàsí kiri if not so màá ti do ní wáàsí torí mo ké mo mọ̀ ni kò lè kí n ṣẹ́jú ẹ̀ àwọn àfàtàn aláwọ̀ ẹ̀ kó máa ṣe wáàsí ní patí àwọn yẹn ni mo rí blame tó ò sọ fún ẹ pé kò tọ́ nínú Islam kóbìnrin máa ṣe wáàsí so Yinka ló lè báwọ̀ sọ̀rọ̀ kí wọ́n gbọ́ Kaola orí ẹ ti burú gbogbo àwọn àfáà tó ti dìde lórí ìjà tẹ́ ń jà ó rí àwọn yẹn bí ìwò tó ń wo àwọn yẹn òun wò wọ́n bí àṣetánì ó rí wọn bí màláìkà eléri ibu ni ẹ. ó lágbára ṣẹ́yìn náà ti gbọ́ gbogbo oríkì tí wọ́n kì wọ́n báyìí ojú wo lẹ́yìn fi wò ìyàwó ló kọ sí yín ká tí wọ́n máa lọ ẹja wo abẹ́ kọ́mẹ̀ntì fídíò yìí káka kọ́mẹ̀ntì kan sí méjì ká tẹ̀ gbọ́ opinion one or two people náà nípa ẹ̀. so gẹ́gẹ́ bó ṣe wà lábẹ́ kọ́mẹ̀ntì arí ọláwuyè sùrájú ó ní umu àtàǹpàkò ìyá Kaola náà ń pè ní umu àtàǹpàkò fáǹfààní àwọn tí ò bá mọ̀ ó ní umu àtàǹpàkò ọ̀rọ̀ rẹ kò jọ mí lójú rárá Yinka Tnt ti di màláìkà lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ okó àti òbò ní Yinka Tnt máa ń sọ àti pé ibi tí ó máa ń gbádùn mọ́ umu àtàǹpàkò ó máa ń gbádùn mọ́ umu àtàǹpàkò nìyẹn Kaola ìwọ nìyẹn ọlọ́run nìyẹn àdàgbà má fokólẹ̀ at 53 umu mọ̀nàfìkì mímẹ́ni tó ní bad mouth jù nínú àwọn commenters yìí àti màmá bó ṣe lọ sincerely because kí ló tún dé eléyìí tó pọ̀ jù Afọlábí Maruf náà ni she is not serious of course okay o ẹ jáwọ́ one or two comments míì ká tuntun máa lọ. a rí another commenter Semiu Ìṣọ̀lá White ó náà ní ẹnu woman yẹn dùn púpọ̀ àbòrí má bo ìwà. Àlàó Ọlọ́ta náà ní màláìkà lákólákó àti Kaola ṣé Yinka Tnt ní màláìkà lákó. Oh God àwọn èèyàn ní bad mouth ó ká má parọ́ sincerely kí ló dé ó ti pọ̀ jù. Then another commenter Abubakar Cairo láìwọ náà ní but ọgbà gidi ni ìyá bó ṣe ń lọ yìí náà kò tiẹ̀ rán èèyàn kankan níṣẹ́ rárá ọlọ́run ọgbà gidi ni màmá yẹn kí ló dé àwọn orúkọ oríkìtà ń kí wọ́n yẹn ó kì gidi ni ká má parọ́. Cherry guy náà ní Kaola orí ẹ̀ ti gbálẹ̀ Tnt màláìkà. Anyway ẹ̀yin èèyàn opinion one of the people náà lẹ́yìn náà ti gbọ́ tí mo kà sí wa létí yẹn kí ni èrò ti yín ìyàwó ló kọ sí yín ojú wo lẹ́yìn náà fi rí ẹ máa sọ sí kọ́mẹ̀ntì ẹ má wàá gbàgbé láti máa bá mi follow Digi Naija online lórí Facebook link tó wà ní comment section fídíò yìí ó máa gbé yín lórí Facebook page wa àì gbogbo yín tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi náà lórí YouTube ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ máa like kẹsì máa bá mi share fọ́nrán yìí kó máa lọ lórí ayélujára kí mi àti yín ká tó pàdé láyọ̀ àti àlàáfíà ó dàbọ̀.